Ló má rere jẹ ẹnu ẹni la fi kọ́ méje o ẹnu ẹni. Èkó làwà tá a ti gbénú ibi ọlọ́gbọ́n ti ń dòrí ẹja mú òmùgọ̀ àti nùrù mú o. Mo kí gbogbo olórin tó ń bẹ níkàlẹ̀ tó ti ń dún kí tó máa dún o. Abiodun Oloto ló ń ṣeré. Ìbàrẹ̀ bàbá wo tọ́pẹ́ náà ti kà ìbàrẹ̀ mẹ́sì. Mo kí gbogbo èèyàn ká wa. Ìbàrẹ̀ bàbá Manuru Ajani. Ẹ mọ̀ sẹ̀rí ẹlẹ́jà o. Ó kọ́ ni ìbọn ṣe ń pẹja. Ó tún fún ní ilẹ̀ ẹja jẹ. Ṣínédú kọ̀ǹpútà ọ̀gá wa. Olùgbàyè wá sí ìhùn. Ọmọ pẹ́ wá ó máa kú kálẹ̀ wọn. Tó bá jẹ́ níyà ni ẹ́ ó yá nawọ́ ẹ̀ sókè o nawọ́ ẹ̀ sókè nawọ́ ẹ̀ sókè nawọ́ ẹ̀ sókè rí àláwà rí àláwà rí àláwà nawọ́ ẹ̀ sókè o olùgbàyè wá sí o ọkọ̀ tàyé tì máma o àwọ̀ ẹ̀sìn ọ̀pẹ́ ẹ̀fọ́ ó yá nawọ́ ẹ̀ sókè ọ̀gá Ṣínédú kọ̀ǹpútà o ọ̀gá ẹ̀wá ẹ̀. Ó yá nawọ́ ẹ̀ sókè o nawọ́ ẹ̀ sókè o SP ọ̀pẹ́ ẹ̀fọ́ ọ̀gá wa ọ̀nàwó rí àlọ́wọ́lọ́wọ́ tọ́lẹ́ nìyàn tó tí ó lọ lálọ́ olùmú tọ́lẹ́ nìyàn tó tí ó lọ lálọ́ ọ̀la ẹnì bí ṣẹ́ṣẹ́rẹ́ ń mọ́ a máa mú tàgé irun ṣe ń mú tó bá di ipá láwọn bá gbà fún. Kìràkìtà mọ́ níwọ̀n o, a máa fi síbísì. Kìràkìtà mọ́ níwọ̀n. Olùgbàyè wá sí ọmọ Ọ̀yọ́ Aláàfin. Òjò pàṣẹ kẹrọ máa ti bá. Ají ṣe bí Ọ̀yọ́ là ń rí. Ọ̀yọ́ ò ṣe bí bá bẹ́ẹ̀ni gbọ̀ngbọ̀n. Ọ̀gá wa, ọ̀gá mi yá sí Mirinda o. Ọ̀gá oníbùjì o. Ó yá ká tó máa lọ. Ayé sọ́fà ìyẹn ti kọjá. Mo ti sọ́fà sẹ́yìn ìyẹn tẹ́lẹ̀ rí o. Ayé gbádùn mo wà ní sẹ́yìn o. Ekule mi dábì bàbá Bọ́láwá. Ọmọ akin tó ń kọ̀ fújì ìfẹ́ ara equality. Olori-Ebi Aláìlúwà. Lagos Tennis Club Èkó náà làwà Yékúnlé. Lọ́dọ̀ Musa mo ìtàlẹ̀ mi. My beginning ló ń ṣe. Kò ní jáṣe mọ́ bàbá Táyé Musa talent mo bá ẹ dúpẹ́. Lásìkò tó wọ studio tó ṣe record orin àkọ́kọ́. Ìgbà ẹni promoter aláàánú ló ń bẹ̀ ní gbòòrò. Ó mọ record tí mo ti ṣe bàbá Bọ́lá. Àmọ́ èyí tá a ṣe é sí bọ́yìí mi tí ò jáde dé ní Dékúnlé Mirinda Ìsá. Musa lójoojúmọ́ kò sí promoter tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́ o businessman ló ń bẹ̀ ní ìta bàbá Adiza. Musa talent okú oríire lásìkò promoter olóríire olùgbàyè Wàsíù ọkọ̀ Yétúndé bàbá Ríyànà ọ̀gá Ṣínédú ọ̀gá ay ọ̀gá tọ́sọ́rìtì ọ̀gá Tafa lásìkò olóríire promoter gbàyẹ̀mọ̀ ẹ̀ ló wáyé. Oṣuwaba olóríire tó lóhùn lórí bàbá Táyé Aláwọ̀bí Ìsúlẹ̀ Ṣẹ́ríkì. Ọ̀gá mi nìyẹn mẹ́tọ̀ mi nìyẹn láti Mushin kí n tó wá sí Lagos Island níbi tá Ìkólé Mirinda mi Aláàjì Ìsúlẹ̀ mọ́nà ànábì tó ń kọrin ànábì Ìsúlẹ̀ mọ́nà mi. Màláíkà ànábì ló jẹ́ aláwọ̀ màláíkà lágboolé Fújì. Gbogbo orin tí wọ́n bá kọ látòkèdè ilẹ̀ pátápátá ló mọ́gbọ́n dání ayé ẹ̀ bá mi gbọ́. Ó yẹ já lọ báyìí
Alábí mi dà ìyá Adékúnlé Musa mi Stanley olùfẹ́lẹ́ ìṣòpin àṣẹ rẹpẹtẹ àṣekọ́lé àṣedẹ́lu London ní àṣedá Amẹ́ríkà àwọn ìlú Mẹ́kà Alábí Mirinda o. Má fi kan gbà kan lọ́mí má fi kan gbà kan lọ́mí. It's mental. Ọlọ́njọ́ má fi kan gbà kan lọ́mí má torí owó kó gbọ́mọ tó fún mi má fi kan gbà kan lọ́mí. Má torí ọmọ gbogbo òkìkí lọ́mí má fi kan gbà kan lọ́mí. Má torí òkìkí gbogbo àyà tó fún mi má fi kan gbà kan ọlọ́njọ́ jọ. Má fi kan gbà kan lọ́mí má fi kan gbà kan lọ́mí. Dispenser. Mẹ́rin ní. Mẹ́rin ní. Èèyàn lórí ló wá sílé ayé mẹ́rin ní. Ọ̀pọ̀ ẹ̀fọ́ alájẹ Rashidi ẹkùn ọkọ̀ Mọ̀lọ́lá police officer ọ̀gá wa nìyẹn. Èèyàn mẹ́rin ló wá sílé ayé mẹ́rin ní. Ẹni sìn wọ́n wá sílé ayé òde ní. Èèyàn tán sìn wá sílé ayé òde jì. Ẹni wálé ayé wa òòrùn òde ta. Èèyàn tó wá wò nínú ayé òde rìn. Ẹ máa pariwo èmi ní èmi ní. Èmi ní èmi náà sì wá sílé ayé èmi ní ìwọ náà o lè sọ pé wọ́n ní èmi lèmi ń sọ èmi náà sì wá sílé ayé èmi ní èmi náà wá wò nínú ayé èmi ní wọ́n wá wò mí sówó sọ́mọ èmi ní. Wọ́n wá wò mí sálàfíà èmi ní wọ́n wá wò mí sámi gígùn èmi ní èmi náà sì wá sí ilé ayé kòyókòyó ìwọ náà sì wá sí ilé ayé ríà ìwọ náà wá wò nínú ayé ọ̀pọ̀ ẹ̀fọ́ Rashidi ẹkùn ọkọ̀ Mọ̀lọ́lá police officer ọ̀gá ọlọ́pàá ìwọ náà wá wò nínú ayé ọ̀pọ̀ ẹ̀fọ́ wọ́n wá wò ẹ̀ sọ́mọ ìwọ ni. Ṣílẹ̀ bí kọ̀mpútà wà á tọ́jú yé wa ẹ̀ bá tọ́jú ọ̀gá wa Akọ́láwọlé wọ́n máa lajú fọ́tà yóò ṣe olùgbàyìnrà ilé wa sí òun ní olùgbàyìn ọmọ yọ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Wọ́n ní ẹ̀kọ́ ọ̀gá ìbẹ̀sẹ̀ sí ọ̀gá mi ni o olórí mi aláwọ̀ máa láyìíká ṣe é ní kí. Kábọ̀ láti London kúnlé. Súnkàbọ̀ láti Mẹ́kà ṣẹ́ríkì. Kéèyàn lọ sí múra ọjọ́ kan, owó ló pè bẹ́ẹ̀ àti fọkànbalẹ̀. Ẹjí ojú ìsanwó ilé tó ń gbé. Wọ́n á ní kó lọ sí múra. Tó máa ra tíkẹ́ẹ̀tì first class. Ẹjọ́ Alábí Mirinda ẹ̀ṣá lọ, Dékúnlé Mirinda tó sọ. Suleiman Ahmed orí ẹ̀kọ́ káyọ̀ bẹ́ẹ̀ sàì gbogbo lórí tó ń bẹ̀ ń bí sáìbà kàmí orékeré tọkọ fún yìí Qibla tù. Pátó sábùsì mi akọni jókòó mi. Ilé mutí ihu mi ọ̀ṣọ́lá o wá búrò mi. Sápá náà ti káyọ̀ mi ajá o. Bàbá Lọ́ládé Tọ́lání káyọ̀ Lọ́ládé ẹ̀mẹ̀sùn mú sí báwo mi Àdìsá. Táyé máa ń sí tó ń kọrin. Bùkọ́lẹ̀ àròlé Sambo Yoso ẹni mọ́jọ́ olùmọ̀jọ́ kú ẹni mọ́jọ́ olùmọ̀jọ́ kú
aláboyún mọ̀ṣù kò kúkú mọ̀jọ́ aboyún mọ̀ṣù kò kúkú mọ̀jọ́ ẹjọ́ bójú tó sárọ̀ sẹ́ni tó lè sọ kóyó iye ni tí ó pa òkúkú mọ́ yẹn kọ́mọ aráyé wá ṣe bàyàn mọ́ mi jẹ́ ayé òní pa wá ti ìbàṣọ tó ti gbó àtẹ̀yìn olólùfẹ́ mi bàbá Bọ́lá káà tó máa lọ torí pé tọ́lọ́ bá ń ṣoore fún yàn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́jọ́ Wednesday tó kọjá bí mo ṣe kú ní Surulere night club lágbódàdì mi àyìnlá kọ́lí sí ìgébégébé wọ́n tó mi forí sọ́lẹ̀ oorun pátápátá ẹ jẹ́ ń sọ torí pé ó ṣe Ọlọ́run ọba orí tó lùkì lọ́pẹ́ torí náà ò bá fọ́ alhamdulilayi sálíkì tó ń ṣe ọjọ́ Wednesday tó kọjá bí iṣẹ́ darí bá ní Surulere wọ́n tó mi forí sọ́lẹ̀ gbogbo ẹ̀ lórun mo dúpẹ́ Ọlọ́run fàlàhùn sáàtì o pé mọ́tò ló bàjẹ́ sàmì ìdàgọ́lá lọ́rọ̀ mi ṣe o Ọlọ́run o.